ètò ní ètò Bisi ológe pẹ̀lú Bisi ọmọ Ẹ̀dúnjọbí. Orúkọ tèmi ni Prince Jídé Àlàbí. Stay tuned. Okay? Psychologically, you are giving us signal that you don't know that language. So, you may not use it in your own station, but don't shut down your camera when I'm speaking Yoruba. That's one of the beautiful languages in the whole world. Okay, His Royal Majesty Ọba Adéwálé Àkànbí Oníṣàṣà of Ṣàṣà Kingdom. Ẹ̀dá mi ní kábíyèsí o. Òkè kábíyèsí wa Ọba Àsọ̀ní àtẹ̀wọ́ tó yẹ. Òkè àrólé Ambassador Olúṣọlá tó jẹ́ bàbá wa, bàbá tó dúró tì wá nígbà ìṣòro kí ọlọ́jọ́ tó dé. Even nígbà tí ọba tó ti tẹ́ mi fún 14 months. Nǹkan tí bàbá yìí ṣe, bàbá tó bí mi lọ́mọ gan ò lè ṣe. Wọ́n gbé ìgbàdúrà bàbá yẹn dó tí àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ pé Ṣẹ́gun làwọn ọ̀rẹ́ wọn bẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ kí lòun lára ó Bisi tó dúró lè ṣàfihàn lẹ̀ èmi mọ̀ ọ̀pọ̀ tó mo rí. Bàbá rẹ̀ ṣe prógrámù tí a bá ní 10 o'clock invitation. Ambassador Olúṣọlá 5 minutes to 10 àti jókòó síbẹ̀ pẹ̀lú olùkẹ́rẹ́ wọn. Àwọn àtàkùn prógrámù ṣì wà lábúlé àdó ní 5 minutes to 10. Àwọn ọmọ bàbá máa ti dé ìvẹ́ǹtì àwọn àgbègbè àgbẹ̀gbẹ̀gbẹ̀ màsáré kápá eré. Nígbà táwọn àbí débẹ̀, àwọn àbálòbí jókòó, máa tọ̀ balẹ̀, àbá ní ẹ̀sọ̀, just take your time. Bóyìnbó ṣe train wọn ni àwọn ò lè change. Bàbá dáadáa kí Ọlọ́run ọbẹ̀ lẹ́nu ọdún tẹ̀ wọ́n sáfẹ́ rere. Wọ́n àti Justice Adéwálé Thompson kan tó lọ wọ́n ṣe díẹ̀ lọ́rọ̀ mi o. Ọmọ wọn tó wá di ẹgbẹ́ tí wọ́n fi mọ̀ wọ́n káàkiri gbogbo àgbáyé. Òun ni African Refugee Foundation tí bàbá dálẹ̀, àwọn ló wà ní wọ́n jẹ́ CEO rẹ̀ sìn. Àwọn ni Mr. Gani Olúṣọlá ti bá mi fún ní àtẹ́wọ́. Pẹ̀lú ọ̀rẹ́ wọn, wọ́n ní fọ̀rẹ́ ẹ̀hàn mí, àmọ̀rẹ́ èèyàn tó jẹ́ Mr. Adémọ́lá ọ̀rẹ́ àgbà òkèyìn o. Ṣé mo correct Mr. Gani? Correct, sir. Very correct. Okay. Okay, èyí Olokun. Shall I recognize the effort before the National Coordinating Council lẹ́yìn? Torí in festival, ìwọ ni symbol festival yìí. So, òkè èyí Olokun fún iṣẹ́ takuntakun tó ń ṣe, mo lè congratulate ẹ pé èyí wa ló pé 20 years bá ṣe ẹgbẹ́ wọn lé ní òkè ẹ̀rọ. Òkè ṣe Thomas Yemayesin Yemanse Agosun
Baálẹ̀ Ìràgbó tó ń rẹpísẹ́ǹtì kábíyèsí ọba Kánò Gbàdàgbà bá mi fún alátẹ̀wọ́. Ní ẹni tó bá mọ ìwúrà láta fún. As a matter of fact, torí a mọ̀ pé Bàdágì náà la ṣe kẹ́rù àbọ̀ níjọ́ Tuesday làwọn wá báyìí. A sábà give pressure pé ìkábíyèsí sẹ́rẹ̀ ní because ẹ̀yin mọ̀ pé ọdún yín ni. Ọ̀lẹ́dùn wá fi ìdìbò yẹ wá sí ọlọ́run abẹ́sìn yẹ Bàdágì sí látẹ̀lé nínú. Òkè gbogbo ambassador Olokun Festival Foundation tó wà níbẹ̀. Òkè gbogbo National Coordinating Council tó ṣìkì tó wà níbẹ̀ yìí. Òkè gbogbo National Executive Council tó wà lórí ìjókòó níbẹ̀ yìí. Mo wá kí gbogbo leader Southwest Security Stakeholder tó wà lórí ìjókòó mo kí gbogbo yín o. Kí Chief Fọlákẹ́ Ọládiméjì Ìyálájé Ọ̀gbọ̀gálà orílẹ̀. Mo kí Chief Mrs. Bọ́lá Mákindé Ìyá Ọba of Mẹ́rin. Bákan náà, èyí tó ń kọ́ fún mi ní mo ká o. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ìpápátá láìpẹ́ ọ̀kan lẹ̀. Ó jẹ́ ẹ̀dùn ọkàn. Ẹ jẹ́ káwọn fún ìsìn ẹ̀fọ́ jókòó báyìí ló tẹ̀ fún mi. Wípé ẹ̀dùn ọkàn yẹn dẹ̀ wá jẹ́ oríire. Wípé a ní time láti fẹ́ kíní lójú bá ju ipa ẹfẹ́ fẹ́ lójú. Kí ló dẹ̀ fà á ní wípé nǹkan ẹni kì í ṣe méjì ní tiwa o, kì í di mẹ́wàá inú bí ni. Tá a bá sọ wípé program tá a ṣe bíbá yìí, alẹ́ ọjọ́ Tuesday la ṣe bẹ̀rẹ̀ preparation yẹn. A surprise me. Torí a ní ẹgbẹ́ kan sí òkè òkun. Program wọn ò tẹ̀ jẹ́ ráyè concentrate sí program ilé. 3 weeks ago mo wà ní Manchester, mo wà ní London. Bó ṣe ń dé láti London ní Wednesday, mo ti gbé báàgì mi, mo ti lọ sí Senegal. Bó ṣe ń dé láti Senegal ní Monday, ó ti bẹ̀rù mi, ó di Paris. Mo wá dé ní ìdájí ọjọ́ Tuesday 4 a.m. ẹ̀mọ̀rún mo bá dé. Mi ìwálé direct Mẹ́ran, hòtẹ́ẹ̀lì Mẹ́ran mo sùn, mo ti bá wọn join Odò Ìrẹ̀lú Festival ní Mẹ́ran. Odò Ìrẹ̀lú Festival yìí, mo gbàgbọ́ àmì lọ wà ọjọ́ Friday wà ní 25 years anniversary Olokun. Láṣẹ wá ń pè àwọn kábíyèsí tá a mọ̀ pé 20 láṣẹ wá ń pè àwọn kábíyèsí tó close mọ́ wa dáadáa. Báwo bá jẹ́ pé wọ́n close mọ́ wa dáadáa, wọ́n lè rán lọ wa because tí ọmọ ọba close mọ́ ẹ tó fẹ́ invite sí nǹkan ó kéré jù wá fún ní 2 weeks notice. So àṣẹ wá ń pè àwọn kábíyèsí wọ́n jọ bá wa ń bí ìgbẹ́gbẹ́ yìí bàbá ń pè pé ẹjọ́ ẹ wá hàn wá. Àjẹ̀wá pé àwọn leaders wa onílẹ̀tọ̀ òṣèlú kan báyìí ta lè bá wa invite. Àfìbàdé ìta ní. Àtẹ̀lé emphasis sórí àwọn government official. Ó yà mọ̀ pé òṣèlú ti wọ̀ wọ́n lára báyìí. Ẹ bá pè wọ́n sìn wọ́n lè ní campaign làwọn wà. So àtẹ̀lé emphasis. Ló ta forúkọ gómìnà Èkó sí. A lè ṣe nǹkan ní Lagos State ká má forúkọ gómìnà kò sí bí ẹlẹ́dẹ̀ẹ́ wà bí àkọlẹ́tà sí. So a ti wò pé wẹ́ grand finale àwọn àkọlẹ́tà tó bá lè rán yẹn wá tí ò bá lè rán yẹn wá Olókun aṣọ́gbọ́n ẹ̀ fún ara rẹ̀. Ṣùgbọ́n tí a bá ṣe 20 years anniversary yìí
inú yèyí Olókun ò ní dùn nínú ìlú. Torí ọgbọ́n mẹ́fà yọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní pé nígbà tá a ti bẹ̀rẹ̀ cultural promotion, tá a ti diversify sí cultural promotion tẹ́gbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú OBC, wàhálà ìdààmú pọ̀, orúkọ fẹ́ bàjẹ́ tán. Ṣùgbọ́n nígbà tí àìjẹ́ àwípé ká diversify program wa, kí OBC dúró lẹ́gbẹ̀ẹ́ kan, kí Olókun Festival Foundation dúró lẹ́gbẹ̀ẹ́ kan, tí a bẹ̀rẹ̀ sí wá promote culture and tradition ilẹ̀ Yorùbá, ìgbà yẹn lẹ́yìn orúkọ yẹn bẹ̀rẹ̀ sí wá ń dá. Ìgbà yẹn làwọn bá ṣẹ̀ wá ń bá wa ṣe, ìgbà yẹn làwọn èèyàn gidi ṣẹ̀ wá ń bá wa ṣe, ìgbà yẹn làwọn ọ̀pọ̀ kò ní ṣẹ̀ wá ń bá wa ṣe, ìgbà yẹn gọ́ọ̀mẹ̀ntì ò lè gbọ́n wa mọ́ ibi tá a bá ṣe dé. So ìjókòó ta jókòó yìí láti fi dúpẹ́ fún platform Olókun Festival Foundation kì í ṣe Olókun Festival nìkan, torí Olókun Festival ó jẹ́ kan nínú about 30 different festivals tí Olókun Festival Foundation as a platform tí wọ́n kàn promote. So a gbọ́dọ̀ fi eléyìí mọ orí Ọlọ́run. Ìdí ẹ̀ la sọ pé àárín ṣe ní ordinary hotel Sheraton láti máa ṣe. Just to create standard wípé àkànṣe ní anyhow hall. Ó rọrùn fún wa wípé ká lọ bá hall kan tí ò ju 800,000 1 million lọ káyọ̀ pé alásìkò ká dá patílẹ̀. But I mean, this program must be a purely intellectual program. Kì í ṣe program gbogbo eléré kí ọ̀jọ̀gbọ́n tó ti ní ìmọ̀ jù wá lọ wá dá wa lẹ́kọ̀ọ́. Nígbà tá a wá pé prof ní ẹ̀, èmi ò ní sọ̀rọ̀ lórí kọ́ṣọ̀ nìkan ọ̀rọ̀ ìlú máa sọ prof oníṣẹ́ àwọn political scientist ní mí. Ó ní Olókun náà ó yẹ kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kó bá wà ní Nàìjíríà. So ìdáná máa gbé lecture Professor Olokun lálẹ́ ní wọ́n máa kó lórí culture political ló máa pọ̀. Àwọn àníwẹ̀ mú ìwọ òṣì láìkè ẹ̀bà tán mú ìwọ òṣì láìkè ó mọ̀ ń pa ẹgbàdé ìbánisọ̀ tèmi tán ó mọ̀ ń pa Olókun dáadáa. Òun ni chairman ní planning committee Olókun from beginning. Ó fẹ́ pé ọdún yìí ṣe dáadáa. Ó ṣe yí ọdún báyìí ni. Ọlọ́run báwọn Lagos State Government ṣe program kan. Ó gbàgbé Orísun. Kò mọ̀ pé ìmísí Ọlọ́run àti t'Olókun ó jẹ́ kó o débi tó o dé. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.